Mẹ̀sí fún àwa tí ó jẹ́ wípé a fẹ́ràn láti máa wo eré àgbéléwò Yorùbá. Gbogbo wa ni a máa mọ ẹni tó ń jẹ́ Òkè Mẹ̀sí. Ìdí tí mo fi ṣe eléyìí ni wípé Òkè Mẹ̀sí jẹ́ ìkan lára àwọn òṣèré tó jẹ́ wípé wọ́n máa ń dẹ́rìn pa òṣónú. Tí wọ́n bá ṣe, tí wọ́n bá gbé eré fún wọn pé kí wọ́n ṣe, wọ́n máa ń ṣe tọkàntọkàn. Òun ló jẹ́ kí èmi jáde láti sọ wípé kí Ọlọ́run kó fọ̀run kẹ́ wọn, kí Ọlọ́run kó fọ̀run kẹ́ wọn. Bẹ́ẹ̀ ni, ǹjẹ́ ẹ ti ẹ̀ mọ̀ wípé ọ̀gbẹ́ni Òkè Mẹ̀sí yìí ó ti fi ìgbà kan ṣàìsàn rí? Kí ni nǹkan tí ó fa àìsàn wọn? Wọ́n ní wípé wọ́n ta wọ́n lọ́fà ni. Ẹ̀yin tèmi, Ọlọ́run kó ṣàánú wa o. Ìgbà tí Òkè Mẹ̀sí wá bẹ̀rẹ̀ sí ní rí àánú gbà, nígbà yẹn ni a gbọ́ wípé ó kọ́kọ́ lọ fi ìyẹn já sí wípé ó kọ́kọ́ wọ kómà. Lẹ́yìn tí ó jí láti kómà, a mọ̀ bóyá wọ́n jí láti kómà àbí wọ́n jí láti kómà, ni a gbọ́ wípé wọ́n ṣaláìsí lénìí. Kí Ọlọ́run kó ṣe kíni, kí Ọlọ́run kó foríjì wọ́n, kí Ọlọ́run kó mú ìyẹ̀pẹ̀ burúkú kúrò lójú wọn. Kó má jẹ́ wípé ìgbà tí àánú bá wá wa rí, òun ni ẹ̀mí máa pín. K'Ọlọ́run má ṣe ti wá bẹ́ẹ̀. Ẹ̀yin tèmi, ìròyìn mìí tí mo tó mú wá fún yín, ẹ má bínú wípé ó jẹ́ wípé ìròyìn kúkúkú ni mo mú wá fún yín. Ọlọ́run kò ní jẹ́ ká ṣe kíni, kí gbogbo wa kú ní báyìí. Ẹni tó bá máa kú á dàgbà. Ẹ̀yin tèmi, ìròyìn mìíràn tí mo tún mú wá fún yín, ó ní ǹjẹ́ mọ akọrin gospel, orin Kristẹni ti Ẹlẹ́yẹlé. Níbẹ̀ la ti rí wọn ní orí live video wọn tó sọ wípé ó ti sú àwọn, ilé ayé yìí ó ti sú àwọn, káwọn kúkú gbọ̀run lọ, ó sàn ṣẹ. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, Ọlọ́run kó ṣàánú. Ṣé ẹ rí i? Kò ń ṣe nǹkan tó rọrùn rárá kí ẹ̀dá kó ti máa rí ṣe, kí ẹ̀dá kó ti máa rí ọwọ́ mú lọ sẹ́nu, àbí ẹ̀dá tí ó ti wà ní iwájú, àbí ẹ̀dá tó ti wà ní òkè kí wọ́n wá padà máa rí ìjákulẹ̀. Ó jẹ́ nǹkan tí ó máa ń bani lọ́kàn jẹ́. Nǹkan tó ṣẹlẹ̀ sí Ẹlẹ́yẹlé ni Bùsọ́lá Òkè Ẹlẹ́yẹlé. Torí wípé wọ́n wò wípé àwọn jẹ́ èèyàn kan tí ayé máa ń fẹ́ tẹ́tí gbọ́ ńgbà kan. Àwọn jẹ́ èèyàn kan tó jẹ́ wípé, tí wọ́n bá débì kan wọ́n á mọ̀ pé èèyàn dé bẹ̀. Ó ṣe wá jẹ́ irú àwọn làwọn ṣe live tó jẹ́ pé àwọn èèyàn ojú bí mẹ́wàá lọ ní àǹtí yìí bá bẹ̀rẹ̀ sí ní sunkún. Wọ́n sọ wípé, ikú yá jẹ̀sín lọ. Káwọn kúkú parí ẹ̀, káwọn kúkú gbẹ̀mí ara wọn. Wọ́n wá sọ wípé àwọn èèyàn ni wọ́n sọ wípé kí wọ́n ran àǹtí Bùsọ́lá Òkè kí wọ́n ràn wọ́n lọ́wọ́ torí wípé nǹkan tí wọ́n ń dojú kọ. Bẹ́ẹ̀ náà ni a ti rí i. Bẹ́ẹ̀ náà la sì rí ní abala ìránsí, ìyẹn comment section tí àwọn èèyàn sọ wípé nǹkan tó yẹ kójú wọn rí nìyẹn. Ṣèbí nígbà tí ó ń dùn tó ń dán fún wọn, wọ́n fi lé ọkọ lẹ̀. Ṣèbí èmi kọ́ ni mo sọ comment section ni o. Wípé ṣèbí nígbà tó ń dùn tó ń dán fún wọn, wọ́n sáré kó kúrò nílé ọkọ, wọ́n fọkọ wọn sílẹ̀. Wọ́n wá tẹ̀lé Báyọ̀wá. Báyọ̀wá ti wá lu ayé wọn bàjẹ́ nísìnyí. Wọ́n ní pé ayé tí wọ́n ti wá ràkì báyìí nísìnyí. Wọ́n máa sọ wípé àwọn fẹ́ kú. Wípé tó bá máa kú kọ́ kú, àkúkú bí wọn ó ṣe kíni, ó sàn ṣe dáradára. Àwọn èèyàn ṣá, ǹjẹ́ ọ̀rọ̀ eléyìí ṣó dáa? Ǹjẹ́ ọ̀rọ̀ yìí ṣé ẹ̀ ń ran ẹni yìí lọ́wọ́ ni? Àbí ẹ̀ ń ràn lọ́wọ́ láti ṣe kíni? Láti lè gbé ndósìrì jẹ àbí kó gbé májèlé jẹ? Eléyìí ò dáa tó ẹ̀yin. Ó yẹ ká ti ẹ̀ máa ní ìwà nǹkan, ká máa fi ara wa sípò nǹkan ká tó máa ṣe kíni, ká tó máa sọ̀rọ̀. Torí pé kò rọrùn lọ́tọ̀ọ̀tọ̀ wípé wọ́n jẹ́ ẹni tó ń kọrin tẹ́lẹ̀ tó jẹ́ wípé ayé ò gbọ́ mọ́. Wọ́n tún wá jáde nìyẹn pé nǹkan báyìí ń ṣàwọn. Ẹ tún wá ní pé kán gbé òògùn jẹ torí pé wọ́n ti lo ìgbà tó ń dán fún wọn, ìgbà tó ń da fún wọn, wọ́n ti lò jákujáku. Bẹ́ẹ̀ làwọn kan sọ wípé orin nìkan ni wọ́n gbé ìgbésí ayé wọn lé lórí. Wọn ò ṣe kíni, wọn ò ṣiṣẹ́. Ó yẹ káwọn náà ṣe kíni, kí wọ́n ṣiṣẹ́ ẹ̀mí. Àwọn èèyàn á dẹ̀ tún máa pè wọ́n ní ológo àná. Wọ́n máa ń sọ pé ológo àná ni wọ́n. Ǹjẹ́ ṣé lè wà dàbí? Ẹ mọ̀ wípé ìgbà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn kan wà tó jẹ́ pé ìgbà wọn látàárọ̀ tó bá ti mú báyìí, ó dalẹ́ ni, ó dìgbà tó bá kú. Àwọn kan wà tó jẹ́ pé ògo 2G ni. Tó bá ti lò báyìí látàárọ̀, tó bá máa dọwọ́ ọ̀sán aago méjì, ó máa ṣe kíni, ó máa paná ni. Ògo oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ náà ni lórí YouTube yìí náà. Ẹ̀yin tèmi máa mú dé bẹ̀ torí pé àwọn kan dẹ̀ rí. Àwọn kan wọ́n á máa rí views tó bá yá, wọ́n ò ní padà rí views mọ́. Àmọ́ tí YouTube wá yàtọ̀. Tí YouTube jẹ́ wípé tó bá ti ń ṣe nǹkan ẹyọ kan
tó jẹ́ pé o ti ń ṣe tí ò tí sí wípé o fi àwọn nǹkan tó máa jẹ́ kó pariwo àbí nǹkan tó fi máa pa olówó lẹ́ni àbí nǹkan tó fi máa pa nǹkan ìyanu ṣẹlẹ̀ àbí nǹkan tó fi máa ṣe tó ṣà máa yàtọ̀ tó máa yàtọ̀ tó máa rí pé ẹni yìí ń ṣe kí ni ó ń ṣe nǹkan tó tí táwọn ò ṣe bóyá níbẹ̀ yẹn ẹni náà ò ní rí views mọ́ bí ti tẹ́lẹ̀ ẹni ọ̀la wa náà kókó wà la ṣe ń ṣe kí ni la ṣe ń mú mọ́ lọ́tún lọ́sì wípé a kò jọra àwọn ọjọ́ kan oníkálukú wa ń ṣe kí ni àkúnwọ́sùn ni ọlọ́run kó ṣàánú wa ọlọ́run kó ṣe kí ni mo sọ kọ́lọ́run kó ṣàánú wa ẹ̀yin tèmi àníri jù báyìí lọ ní orí ìròyìn tí mo wá fún yín màá máa ti eléyìí bọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí wípé mo ti sọ fún yín tẹ́lẹ̀ wípé màá máa ṣe review lórí ìkànnì àmọ́ tí àwọn ìròyìn àwọn òṣèré lórí ìtàgé tí ó bá yọjú èmi á máa ṣe kí ni màá máa yọ ẹnu sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan màá máa tẹnu bọ̀ ẹ̀yin tèmi àníri jù bẹ́ẹ̀ lọ ẹ jọ̀wọ́ ẹ bá mi fẹ́ràn fọ́nrán yìí tó bá jẹ́ gbà àkọ́kọ́ yín lẹ́yìn bíbá ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti tẹ subscribe button bẹ́ẹ̀ ni ìròyìn làwa máa ń sọ ń bí ìròyìn gbèkèjìdè ìròyìn tó jẹ́ wípé kò ń ṣe ìròyìn ìbànújẹ́ o ìròyìn ìdùnnú ìròyìn gbogbo ẹ̀ lápapọ̀ á máa tẹnu bọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ̀yin sọ pé ẹni màá tún máa rí fọ́nrán mi tó ń bọ̀ ó dàbọ̀.